ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́ ẹ máa rò pé fẹ́ kán sí méjì ló bá tún àwọn èèyàn jókòó kí ló ń wá kiri. Ó ga ẹ̀rọ ìbàfò tí wọ́n pé àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ṣe kárí mi òun ni wọ́n máa ń ṣe tó bá tí ì ṣe àṣehàn kàn ṣe àṣetẹ́lẹ̀ níwèé ẹ̀ tán bá wà kò ní tẹ́ wọn lọ́rùn o. Ara wọn ò kí ń balẹ̀. Ara wọn ò kí ń balẹ̀. Bùrọ̀ Saamu ẹ káàárọ̀. Báwo ni ìbàfò? Aláìníṣẹ́. Ìwọ ni mo fẹ́ bá wí o. Gbogbo nǹkan tẹ́nu bá ń jẹ pátápátá tó jẹ́ èso mọ bó ṣe lè rà á. Kó dẹ̀ wá àwọn tí wọ́n ń tọrọ àwọn oníbàárà gbìyànjú kó fún wọn. Wọ́n gbọ́dọ̀ jẹ́ lójú ẹ o. Fún wọn kí wọ́n jẹ. Wọ́n bá ti jẹ àlàáfíà dé báyìí. Tọ́ọ̀ bá jẹ́ wàhálà gidi ni fẹ́ sọ fún ẹnìyẹn. Alàgbà ẹ wá. Ṣé ẹ rí ẹ̀yin tẹ́ ẹ ríran wípé kí n lọ ra èso ẹ̀yin náà ní kẹ́ ẹ bọ́ sọ́jà kẹ́ lọ ra èso yẹn wá fún mi. Èmi wòlíì mo jíṣẹ́ fún ẹ. Èmi wòlíì ní kí n tún lọ ra nǹkan tó máa fi ṣe pèsè tó máa fi ṣe tọrẹ àánú fáwọn èèyàn. Ọmọ tí mo fẹ́ sọ Ọlọ́run á mú ẹ débi pé nǹkan tí mo ní kò ṣe o ò ní ṣe. Báwo rí o má ṣe o ṣáàjókòó mbẹ wàá rí bàbá làrán àlá tí mo lá nípa ẹ ìwọ má ṣe. Ojú ẹ̀mí mi ń bí ojú gbogbo wa ń bí náà ni àlá tí mo lá ìwọ jẹ́kàlà yẹn lọ ṣe jẹ́kàlà yẹn ṣe wà ríran wò níwọ bàbá làrán wà rí wò má ta ìkáwọ́ ló ń ta sẹ́yìn. Òun ta ká sínú yàrá àwọn agbárí ojúkú àbí bẹ́ẹ̀ kọ́ wà rí bàbá làrán wà rí wò ìwọ jẹ́ kí ẹni tó wà nínú ilé yẹn jẹ́ kó tà ká padà sí ẹ o máa rò pé wọ́n ṣe jollof rice inú agbárí ojúkú ni má ṣe o má ṣe nǹkan tí mo ní kò ṣe má ṣe. Oníran òṣì wọn ò ní ìrántí yàn pé èèyàn lówó lọ́wọ́ ìran kéèyàn máa ṣètọrẹ àánú náà máa rí kiri. Yoshibi ẹni sùúrù ṣé bọ̀dá Saamu ti sọ nǹkan báyìí fún yín rí? Ẹ̀wọ̀n ò sọ bẹ́ẹ̀ fún mi rí bọ́ ọjọ́ kan náà ló bẹ̀rẹ̀ ọjọ́ kan náà ló máa bẹ̀rẹ̀ sí ní máa láàlọ́ oṣù ọjọ́ kan náà máa bẹ̀rẹ̀ sí ní ìrò òṣì síyàn. Ìgbà tó ti wá sọ fún yín rí èmi ìbá ní kẹ́ tẹ̀lé nǹkan tán ní kẹ́ ṣe o ṣe bí èso náà ní kẹ́ ra ìṣẹ́jú mélòó lè fẹ́ fi lọ sọ́jà tẹ́ fẹ́ fi ra èso èdè gbé lọ sí roundabout ẹ mọ̀ káwọn oníbàárà pọ̀ ń bẹ̀ èdè kan dẹ̀ make sure pé wọ́n jẹ́ lójú yín kò dẹ̀ tún jẹ́ dandan kẹ́ jẹ́ kí bọ̀dá Saamu mọ̀ bóyá iṣẹ́ àbẹ́ ṣe o jẹ́ dandan. Kẹ̀mbọ́lẹ̀ Ajíṣẹ́fẹ́ ló yà wèrè olówó. Bọ̀dá Saamu so you know him. Ajíṣẹ́fẹ́ má dọ̀bálẹ̀ fún mi olówó kó má dọ̀bálẹ̀ fún mi má ṣe bẹ́ẹ̀. Látìgbà tó o ti kéré díẹ̀ yẹn léwu tí wọ́n kókó sí bó ṣe máa wù kó rí o máa padà ṣàfẹ́ ni o rí kó o ti ń ṣàfẹ́ báyìí afẹ́ tó dẹ̀ ń ṣe náà kò ní di bàjẹ́ wà á ṣàfẹ́ pẹ́ èmi náà ṣàfẹ́ pẹ́ lórúkọ Jésù. Saamu. What are you into? What are you doing? I'm a farmer. I'm into farming. Bọ̀dá Saamu ṣe rí farming tí àwọn èèyàn believe pé kò sí owó lórí ẹ̀ òun lè mí ṣe o òun ni mo fi kọ́lé tí mo fi ra mọ́tò ló kéré jù ní gbogbo mọ́tò tí mo ní. Ṣe rí mò ń sin ẹlẹ́dẹ̀ mò ń sin màálù mò ń sin àgbò mò ń sin ẹdìyẹ everything gbogbo nǹkan téèyàn ń sìn ni mò ń sìn. Lóòótọ́ ó tó ní mo sọ ẹ jẹ́ tí wàá sọ̀rọ̀ kan fún yín ṣe rí àwọn companies àwọn hotels tí mò ń supply lẹ́yìn tí bá ní kí n ka wọn 1 to 8. Hotel tó supply yẹn fún 1 tó 8. Wọ́n tún bẹ́ẹ̀ lọ́gọ́ yẹn mo kàn guess ni o tí mo dẹ̀ ń rí burúkú owó tó pọ̀ ni mò ń rí bẹ́ẹ̀. Bọ̀dá Saamu bẹ́ẹ̀ ṣe rí mi mo ti lówó gan. Àgbẹ̀ lọ́rọ̀ olúwa ṣe wà dẹ̀ máa ní sí ni wà máa ní sí ni kò lè díbàjẹ́. Èmi bí mo ṣe wà yìí njọ́ mọ̀ pé mo ní control lórí ẹran. Ẹ̀bùn tó lọ́lọ́run fólókálùkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí wòlíì ni mo jẹ́ pàápàá jùlọ láàrin àwọn ẹranko kò sí ní tí n bá command ẹran mi bàtí bá ní come here
ẹran máa súnmọ́ mi ni. ó máa súnmọ́ yín. Keep quiet ẹran máa dákẹ́ ni. Sit down ẹran máa jókòó ni pàápàá jùlọ adìyẹ máa sọ fàdìyẹ ni ó yẹ máa jùrù á lè máa jùrù báyìí á máa jùrù báyìí. Mo ṣeré rísì tí mo fi sọ báyìí ni wípé mo mọ̀ nípa ìtọ́jú ẹranko jẹ́ kí n jẹ́ general manager ilé iṣẹ́ tó ti ń sin àwọn ẹran tó ti ń sin àwọn ẹlẹ́dẹ̀ àtàdìyẹ. ẹ ti dàgbà jù. mo ti dàgbà kí n dẹkù nínú ebi. Kí ló wá ń tà láti sọ. Hello sir, ẹ ra sir. Yes sir. Speaker ni fóònù wa pastor mi gbọ́ nǹkan tẹ́ ń sọ láàárọ̀ yẹn dáadáa torí mo ṣe fi sí speaker ń sìn sir. Kí n sọ fún yín pé kẹ́ make sure pé kẹ́ wà ní ìgbélé ọjọ́ mẹ́ta. Ìgbélé ọjọ́ mẹ́ta sir. Bẹ́ẹ̀ni. Sir, I'm a businessman mi kan lè wà nílé fúnjọ́ mẹ́ta náà láì ṣe anything. Fún àǹfààní ara yín náà ní sir. Fún àǹfààní ara mi. Okay sir, ẹ ṣé gan sir. Àwọn people ẹni bí 15 la máa rí ládùúgbò. Ẹ má bínú pé mo poke nose. Ohun tí wòlíì yẹn sọ mo gbọ́ dáadáa torí pé fi sí speaker ẹni fóònù yín ní problem abẹ́ gbọ́n kan tó ń sọ. Net mo gbọ́ dáadáa. Ẹ má dẹjà o. Tó bá ní kẹ́ wà lé fódì bí ọ̀sẹ̀ kan ẹ wà lé o. Tó ti yé yín sìn Ọlọ́run ní járí bí o. Ọjọ́ mẹ́ta nínú ọjọ́ orí tẹ́ máa lò ká tẹ̀ sọ pé ẹ fẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ láyé 70 ọdún òun lọ́lọ́run sọ pé èèyàn máa lò ẹ lo 70 àfẹ́fẹ́ lò jù bẹ́ẹ̀ lọ. 70. Iṣẹ́ máa lò jù bẹ́ẹ̀ lọ. 70 kiri bọ̀dá Saamu gbé tẹ̀ ro kúrò mi. Mi ò ro kúrò yìí wọ́n ní Bíbélì ló sọ pé 70 ọdún lọ́dún gbogbo yìí ẹ̀yẹ ká sọ pé ẹ fẹ́ lo 140 years láyé ẹjẹ́ ń dọ́bù ẹ̀. Ìyẹn náà tó ti pọ̀ jù. 3 days yóò pọ̀ jù fún yín láti jókòó sílé o. Ẹ fi máa tó lóhùn mi lẹ̀ ẹ fi wálẹ̀ ẹni bí àwọn 15 lè máa bá mi rí ládùúgbò. Wọ́n ju 15 lọ but 3 days yóò pọ̀ jù ní ọdún tẹ́ fẹ́ lò láyé o ẹ má dẹjà o. Àwọn 15 máa jọ yín lójú. Àwọn máa gbowó. Sí gbogbo nǹkan tẹ́ ń sọ yìí tó bá rí bẹ́ẹ̀. Èmi ládùúgbò yìí èmi. Oya kí ló ṣẹlẹ̀. Ẹ bọ́ síwájú. Ọlọ́run má jẹ́ ẹ̀yin ni máa jókòó sí ẹ máa wà mí ní mo like owners corner bí nǹkan mi. Ẹ̀yin kò lè ní mọ́tò yìí. mo mọ̀ kí nǹkan mo like owners corner mi ò like ẹ̀dẹ̀ tún kínní. mo fẹ́ máa wo fíìmù ń bẹ̀ lọ́wọ́ kan sí. Ẹ bọ́ sáàárín. àárín náà bí tí mo wà rè owners corner ibi tí mo wà rè tí n bá ní bí abí diary àbí nǹkan kan máa kó sáwọn bíi. àbí nǹkan tó ní pé kó ṣe tí ò ṣe ní àbí nǹkan tó ní kó ṣe tí ò ṣe ní what a handsome guy àbí kí ni mo gbọ́. ìwọ náà mọ̀ pọ̀ handsome àti ṣàfẹ́ ta ló ṣe é báyìí torí Ọlọ́run. Ẹni tó ṣe é kó kúkú tí mo bí clip sí ẹ lọ ṣé bí kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ó yá wèrè bí clip sì sí dúró síbẹ̀ olórí burúkú làwọn èèyàn beauty ẹ̀ lọ fi bá tiẹ̀ jẹ bóyá handsome ẹ wo wèrè pẹ̀lú bí clips ó dárò tó lọ àjíṣàfẹ́ yé wèrè ò dábí mọ́ wọ́n sì wèrè tí ó mọ mi. Daddy, what the lion? Daddy, it's just like a brother to me. It's just like a brother to me. I don't know what happened to him. Ajijafe, ta ni mo fẹ́ pè? Wàhálà ńlá ti ṣẹlẹ̀ o. Wàhálà. Ohun tó bá ṣẹlẹ̀ ní kẹ́sàn jàre wo ni wàhálà ṣẹlẹ̀. Ọ̀dà wèrè wọ́ community. Èdè sí ohun méjì yóò wá mú ṣòjọ́mọ́gbé. Ṣòjọ́mọ́gbé. Nínú community wa yìí. Community wa yìí nìkan. Ṣeré bí nìkan. Tèmi dire community ó jọmọ́gbé níbẹ̀. Ohun tó mọ̀ gbé mi. Bó ṣe ń lọ káàkiri rẹ̀ yẹn. Braga ni ẹ̀wọ̀n kì í trust yín débẹ̀. Ohun tó fi lè mú yín tẹ̀ fi mọ̀ pé wèrè ìjọ́mọ̀gbé ní community yìí. Ó ń jọ́mọ̀gbé ní community tèmi di lọ́ọ̀lọ́ yẹn. Ṣẹ́bí yín wèrè yẹn ni. Ọlọ́run kò ní jẹ́ kí wèrè. Ṣáà mọ wèrè rí. Nǹkan mọ wèrè rí. Ẹ mọ wèrè. Nǹkan mọ wèrè rí o. Báwo lè ṣe wá mọ̀ pé wèrè kan jọ́mọ̀ gbé káàkiri? Èèbò wọ́n kò ì gbọ́. Èèbò rárá. Èmi ṣọ̀kan náà gbọ́ pé wèrè wà ládùúgbò tó ń jọ́mọ̀ gbé kiri. Ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ̀ sáìsì wèrè yẹn báwo ni wèrè yẹn ṣe báwo ni sáìsì wèrè yẹn ṣe tó ṣé ọkùnrin ní wèrè yẹn ní àbóbìnrin. Ìyá mi lẹ́nu inú rẹ̀ yẹn o àwọn obìnrin wa o. Obìnrin ni obìnrin wa. Obìnrin ni wèrè. Obìnrin wa. Irú strength sí wo òun lóbìnrin wèrè fẹ́ ní ló máa fi jọ́mọ̀ gbé tó dẹ̀ máa fi sá lọ.
ṣé wèrè kúkúrú ni ṣé station ẹ̀ kúrú ni àbí station ẹ̀ dàbí irú ti Yoshibi báyìí. bọ́dà Saamu àwọn gbogbo wèrè ìtàn pàápàá. mi ò láìkẹ́ o ẹ ṣe máa sọ pé wèrè ní àìtì mi mi ò láìkẹ́ ṣe máa fi mí wé wèrè irú ọ̀rọ̀ wo ni. orí ẹ̀ ò pé a sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ o sáré fò dìde ń sìn o pariwo ṣe máa fẹ́ wó wèrè ìṣọ́ tó ń sọ sí ṣé ọ̀jọ̀ wèrè ọ̀hún lóòótọ́ ṣe mímọ̀ kan bẹ́ẹ̀ ni pé ṣé àìtí wèrè yẹn tá a bá dẹ̀ rí wèrè tí ó jẹ́ àìtí Yoshibi ń ta àti mọ̀ pé wèrè yẹn rè. bọ́dà Saamu ẹ stop ẹ mi ò láìkẹ́ náà ẹ ṣe máa fi àìtí mi wé àìtí wèrè ṣé mi nìkan lóbìnrin tí mo wá community ni mi ò láìkẹ́ o ṣé pẹlẹbẹ ò sí bẹ́ẹ̀. lórí pẹlẹbẹ ò tóbi tó ẹ pẹlẹbẹ ò dẹ̀ sanra tó ẹ pẹlẹbẹ ò níwájú kò dẹ̀ lẹ́yìn kò dẹ̀ lójú abẹ́. ìbàfọ̀ ńkọ́. ìbàfọ̀ ti tóbi ju ojú ẹ̀ lè ti ṣe bọ́ǹbọ̀ jù. ẹ̀ṣẹ́ lẹ́rìn ẹ̀yẹ ò sí ní community. ẹlẹ́rìn ẹ̀yẹ yẹn ti kúrú ju ó dẹ̀ lọ́pọ́n orí bíi bẹ̀pẹ̀ irọ́. gbárí yẹn kọ́. wèrè mẹ́rin inú ẹ̀yọ kan ní gbárí yẹn àbórí ni ayé ẹ̀gán jù ẹ̀ lọ tó bá mòdì àyà gbárí yẹn sí structure ẹ̀ ó jù ẹ̀ lọ sẹ́lómi. wo bí mọ́kàn náà mẹ́rẹ̀ẹ̀rin mọ́kàn nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò lọ́jọ́. kí ló ṣe ẹ́. kò ní dáa fún ẹ láti gbígbé lójú. nìṣòro kò farabalẹ̀ bẹ́ẹ̀ kí ló ṣe wá ọ̀gá gbogbo yín ni mo jẹ́ o kí ló ṣẹlẹ̀ gángan. ó lè ló gbé lálẹ́ omi. ó jẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ mú ibà sọ̀rọ̀ lọ́wọ́ kan epo dá mi lò ọmọ ọ̀gá wọn ọmọ star ni mo jẹ́ láàrin àwọn wèrè ọmọ mi tó bá ń rúgbìn lójú ẹ̀yẹ bílẹ̀ kí ló ṣẹlẹ̀. kí ìṣẹ̀lẹ̀ gọ́gọ́gọ́gọ́. kálílẹ̀ kéèjọ tó lọ́ọ́ kí ló ṣẹlẹ̀ látúrú gbogbo items tó wà nílẹ̀ wèrè yẹn ó dẹ̀ mú búrẹ́dì àti láìlọ́ọ̀ nìkan ó dẹ̀ lọ. àwọn wèrè láìkí búrẹ́dì gan. kí ni connection wèrè àti bread. èyí mi o. wèrè rèé kí ló ṣe fún wèrè. mo lọ ra nǹkan ni ìwé ìlànà tí wọ́n gbé lọ yìí ó ti bẹ́ ó ti yá nísàlẹ̀ mo wá rí láìlọ́ọ̀ yẹn black mo wá gbẹ́rù mi mo wá gbé sínú ẹ̀. as old as you are as ọmọge that you think you are. You saw a nylon on the ground and you pick the nylon, you put your things inside that nylon. Item tó fẹ́ jẹ gbogbo nǹkan tó fẹ́ rà tó fẹ́ wá jẹ nílé o wá mú nylon wèrè ló fi kó wá léye o àbí bẹ́ẹ̀ kọ́ ó dà kó sí wàhálà ṣàfọkàn ìbalẹ̀. ọmọ ẹni òní kò ní burú títí. bábílẹ̀ kẹ́ fídíò mélòó mi rẹ̀. òwe òṣùwò lẹ̀ pa yìí tẹ́ẹ̀bà bó wòye pa èdè ìdàkẹ́ ká lè fẹ́ kún pa jẹ́. wọ́n ká lè fẹ́ kún pa jẹ́. àmà lè fẹ́ kún pa jẹ́ ní pẹ̀lẹ́ jàre. Saamu lẹ wá ń lọ báyìí. ó rí pọ́nmọ́ ìyá rẹ̀ tí ń gbọ̀n mo fẹ́ kó sinmi díẹ̀ jókòó báyìí pẹ̀lẹ́ jàre. ìwọ tó rówó ra gbogbo eléyìí ó rówó fúra lẹ́yìn fúragàdì ẹ bá dì í. Saamu. mi ò lálẹ́ wu èmi tí mo fún ìbàjẹ́ ọlọ́run dá mi pé ọlọ́run dá mi pé èmi tí mo dá tó yìí. kí ló ń sọ ẹ ó bá mi gbé fóònù fún ẹ ló Bímbọ́ baby student ló ń sọ̀rọ̀ you remember that test now ó já mi lójú mo ṣe fún ara mi now wọ́n lè máa sọ pé òun rí script mi kò sí problem. ẹgbẹ́ Sister Yoshibi Sister Yoshibi ó dẹ̀ dá mi mọ̀ ṣá mo ṣe dá mi mọ̀ yẹn wá dá ẹ mọ̀ o. Alani, ìwọ̀n burúkú, aláburúkú ò ní ṣe lórí ayé mi, ìwọ̀n burúkú, aláburúkú ò ní ṣe lórí ayé mi. Èmi, wèrè, Ọlọ́run má jẹ́ ooo. Wí kí n máa fẹ́ ṣe báyìí, máa fẹ́. Kí n lórí pásítọ̀ mi. Ọlọ́run má jẹ́ kí n rí burúkú, Ọlọ́run má jẹ́ kí n rí láburú, Ọlọ́run má jẹ́.
ó ti yẹ ibi láti jọ ọmọ gbé èmi tí mo lé wọn lélẹ̀ èmi tí wẹ́rẹ̀ yẹn tó ságbá bí èmi mo lé wọn. ṣàkọ jẹ́ kó máa yé wọn jẹ́ kó máa rí gbọ́ ó ti yẹ yín èmi tí mo pọ̀ ṣú ẹ̀ mo pọ̀ ṣú ìyá ìgbà bẹ̀rẹ̀ lọ. ṣékìrù wèrè ni èwo ni gbogbo ìwé òsì tó ń pa ń sìn. iwájú àwọn ọlọ́pàá láwà ó dẹ̀ mọ̀ pọ̀ wá intelligent wọ́n máa lọ máa rí ẹbí pé wọlé gún èèyàn àtiró wọlé gún àtiró jáde ni o kó yá aṣọ rẹ o. èmi lè wí bá o àbúrò ni bó ṣe ń kẹ́hùn sọ̀rọ̀. ẹ dẹ̀ ni bó ṣe ṣe bẹ́ẹ̀ nípò gangan ni wèrè tó jọ́mọ̀ gbé. ṣé kò jọ wèrè. kò sí ẹ lè pè wèrè àgbàlagbà nìyí náà. mo lè pè bẹ́ẹ̀ o. ṣebí inú funfun ló kẹ́ ẹ pè wèrè. mo lè pè bẹ́ẹ̀. bọ́dàgàrí fẹ́ jẹ́ yìí orí ń burú ni bàtà gùn ní ìyá yìí. ó lè gùn ní iye ìdí iye yìí kò sí iye ègò tẹ́ fẹ́ fọ́ tó bá wọ̀ di ìyá gàní ìdí iye yìí kú. èyí o bọ́dàgàrí ẹ má wọlé ẹ jẹ́ kó lọ gùn di ìyá yín tí gòyè bá wọlé sí di ìyá yín kó pè mí lọ́mọ àlè ẹ lọ gùn di ìyá ẹ. bọ̀ ọ̀nkú ẹ rọra náà ẹ ṣàrògà lórí dúró náà. àti ń hàn ha o àti ń hàn ha iwájú ọ̀gá náà la hàn wọn má ṣe ṣe fún àbọ̀gà jẹ́ ó dẹ̀ ní ẹ hàn ha. Gentlemen in the house take care easy mo like gbogbo union yìí gan inú mi dẹ̀ dùn sí yín lẹ́sẹ̀ wáyé nǹkan táwa ń fẹ́ gangan gẹ́gẹ́ bí ọlọ́pàá ni pé báwo lẹ ṣe fẹ́ sowọ́pọ̀ pẹ̀lú wa láti lè máa rí àwọn èèyàn tó ń ṣe báàlì mú. Yo, Popo, I think it's my time to step into the game. You know, I came from the hood where non-compliance utter wire. Let me take you back in time. Before the advent of the Sire and the High Lords, our nation, I mean our country, was such a peaceful place. But right now, Tom, Dick, and Harry are just coming into our community. They feel they can disrupt our community. Dọ́tú orí ẹ̀ burú náà orí ẹ̀ dàrú ẹ̀ ṣé gbogbo tálákùnrin sọ yìí ìtọ́ ẹ̀kọ́ fi dà ní public community ó gbádùn. kẹ́jọ orí ẹ̀ ti dàrú. Saamu kí ló dé. ọlọ́run orí ẹ̀ ti burú gan. Thank you, bro Sam. mo ṣe jàre wẹ́dọ̀ sọ wẹ́dọ̀ ẹ rí bí blọọkù lẹ́kẹ̀ẹ́ gbé kó fọ́mọ lórí. What? àṣemítì gidi wèrè sọdúró ọ̀rọ̀ yìí ohun tó kàn máa sọ náà nìyẹn ẹ̀ńtá yìí ẹ̀ ti bàjẹ́ ṣé torí mo fẹ́ láǹfààní àbí wà á ríran wò you see. ọ̀gá proceed. Okay ṣe rí nǹkan tó wà ń bẹ̀ sìn ni pé compensation wà fún yín o you might not know. ẹ má bínú ọ̀gá ọlọ́pàá èlò ẹ fẹ́ fi wá. kí ló ń wí ó dẹ̀ fẹ́ gọ́gẹ́ rè tí gé orí kó fẹ́ kí sọ̀gẹ́. Tell them. Okay, sir. Géèlì ló ṣe ọlọ́pàá. Any one of you tó bá lè bá rí àwọn kidnappers yẹn mú compensation 1 million naira ló wà fẹ́ nìyẹn. orí ẹ̀ ti bàjẹ́. o máa dúdú lójijì wà ní. apọ́n fúrọ̀ kó tó dàbí ọmọ ẹ mọ́. oníranu òṣì o fẹ́ kìsì ọ̀gá ẹ̀ gé wèrè. Okay. ọ̀gá lóòótọ́ àwọn ọmọ wa ni wọ́n ń jí gbé ládùúgbò wọ́n ń jí àwọn ọmọ wa gbé ládùúgbò lóòótọ́ ẹ dẹ̀ wà bí pé ká ràn ẹ̀yin ọlọ́pàá lọ́wọ́ tẹ́ bá fẹ́ ká ràn yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá tẹ́mi dẹ̀ wà nù wọn o máa gba 50 million naira lọ́wọ́ ìjọba láti mú àwọn tó ń já àwọn ọmọ wa gbé simple ó nìyẹn. 50 million naira. bẹ́ẹ̀ni. Okay ẹ jọ what is that. èmi sọ fún yín ni àtijọ́ sọ̀rọ̀ lọ́wọ́ d or no d. ó ti di. ẹ dẹ̀ ti dáhùn d òun ló ṣe gbọ́wọ́ wáyé àbúrò mi ni ọmọ gidi ni bó ṣe wà yìí aníbọn má jalè ni. bọ̀dá Saamu èmi ò níbọn o. níbọn. mi níbọn. bó ṣe wà kò sọ létí o mọ̀. irú ọ̀rọ̀ wo ni. sọ gbogbo ẹ̀ lè bá wọn ni tó kówó lè pọ̀ sákìlù gbàmọ́ra sákìlù bó ṣe wà yìí ó lè jiyàn gbé. ọ̀gá ọlọ́pàá ó ń jiyàn gbé lóòótọ́. bọ́dà gàrí ẹ̀yin èmi níbọn ṣẹlẹ̀ ẹ̀yin ìsàlẹ̀ yẹn èmi bó ṣe máa yọ. ayé ti bàjẹ́ ní ẹ̀ tó bá ti yẹ ẹ̀yin ìsàlẹ̀ wọn àwọn ní láì fún wọn gbogbo ẹ̀ máa fi fún lórí ní. Okay uncle. developer ni ẹ ní. bọ̀dá Saamu èwo kọ́ nìyẹn. yóò lè jiyàn gbé o. Gentleman. ẹni sùúrù mo like gbogbo commendation tó ń fún yín yẹn ni so expert gan. ọ̀gá èmi kọ́ ní wèrè lórí ni o à ń ṣe wèrè àdúgbò lèmi o mo jẹ́ níṣẹ́ tèmi lọ́wọ́ ti yé yín kò sẹ́yìn ọ̀tá bá fẹ́ rà ẹ bá ń gbọ́ ṣákìrì eléwúrẹ́ ó ti yé yín ẹran mo bẹ́ẹ̀sì lé lórí mo máa tẹ ẹran ni ó ti yé yín. iṣẹ́ ń ṣe bábà. èwo ni pé mo jí yán gbé. ẹ wọ ẹkọ tẹ mẹ́mẹ́ kọ́ fún wa 50 million let's go. uncle
ẹ mọ nǹkan tó ń surprise mi sìn ẹ̀yin ni wọ́n ń jí lọ́mọ gbé ládùúgbò tí ọlọ́pàá fẹ́ rescue yín àwa tún ń béèrè lọ́nà tẹ́lẹ̀ gba help kálí assist ẹ̀ tún béèrè owó. ṣé wọ́n sọ fún yín pé mi bímọ ni ṣe bẹ́ẹ̀ ni ẹ fẹ́ ká help yín. ìbílẹ̀ kúkú mi ẹ̀yin gbọ́gbọ́ ọ̀rọ̀ ọmọlẹ́yìn èjò rí àbí. kí ni túmọ̀ ń tọ́ ìsọ yìí díẹ̀ ọ̀nà ó di kábàá lọ ṣẹ́kọ̀ọ́ sọ̀wọ́ tẹ́lẹ̀. ok sẹ́rí kékeré gbogbo yìí tẹ̀yìn ń sọ yẹn kékeré ni ọlọ́pàá ní owó tó fẹ́ fún yín serious compensation ó ju èyàn ń bá yín sọ̀rọ̀ owó kékeré let me make this call and see. nígbà tí mo ṣe pé bọ́ọ̀lù ọ̀nà mi ó dúró sókè pa eégún ńlá ni yóò ṣe máa wálẹ̀ mo dẹ̀ mọ̀ kí bá ṣe sọ yẹn àti dẹ́rù àwọn gan tó bá tiẹ̀ máa gbowó yẹn wálẹ̀ kò lè ju 42 million lọ. wọ́n bá dẹ̀ fún wa ní 42 million máa bẹ́ sí méjì ni èdè àmú 22 lọ́wọ́ kan. kò sí problem. látàwọn bọ́ẹ̀sì yìí gan àwọn máa ṣe kí ni àwọn 15. wá ọwọ́ wọn ló ti máa gbowó o lè gbowó lọ́wọ́ tèmi o. báyìí ṣe máa sọ pé kí lọ gbowó lọ́wọ́ wọn àjọ wa nà báyìí máa ní kí n lọ báńkì lọ. ọwọ́ wọn ló ti máa gbowó olóògbé àbójáwé mo sọ̀rọ̀ sọ ọwọ́ wọn ló ti máa gbowó. Isaiah 41 verse 10 ó ní ìwọ má bẹ̀rù. ó ní ìwọ má bẹ̀rù. nítorí mo wà pẹ̀lú rẹ. nítorí mo wà pẹ̀lú rẹ. má fòyà. má fòyà. nítorí èmi ni ọlọ́run rẹ. nítorí èmi ni ọlọ́run rẹ. èmi ò fún ọ ní okun. nítòótọ́ èmi ò ràn ọ́ lọ́wọ́. èmi yóò ràn ọ́ lọ́wọ́. nítòótọ́ èmi ò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. èmi yóò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣé olúwa. Maili kauri kapasa. Syria malinka gada. Ẹ ṣé olúwa. Ẹ ṣé olúwa. Thank you Jesus. Ẹ ṣé olúwa. Thank you Jesus. Ògo ni fún orúkọ yín. Hallelujah. Sister. Bó ṣe rí gangan òun ni Bíbélì ti sọ yẹn. Ọlọ́run ní kẹ́ má fòyà. Ó ní kẹ́ má bẹ̀rù. Kí ló wá ṣe? Ibo ni ìfòyà ti wá fẹ́ wá? Ibo ni ìbẹ̀rù ti wá fẹ́ wá? Nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún yín bẹ́ẹ̀. Ṣé ẹ rí kẹ́ tó wá tẹ́ pé brother Jethro? Ìgbà tẹ́ ti sọ fún wọn wípé ẹ̀ ń bọ̀ òun náà ti bẹ̀rẹ̀ àdúrà. Àbí irọ́ ni mo pa? Bẹ́ẹ̀ ni sà. Irọ́ ni mo pa? Rárá ẹ̀ parọ́ sà. Sista tí ẹ ò bá ní rí bákan mà ṣé fún wákàtí bíi 4 àbí 5 ǹjẹ́ lè ṣe bí wèrè? Pásítọ̀, mo pè yín mo sọ wípé mo lálàá mo rí pé mo ya wèrè lójú àlá yẹn ẹ tún wá ní pé kí n ya wèrè lójú ayé. Pásítọ̀. Sister, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé kò sí ọ̀rọ̀ Ọlọ́run kankan tí yóò lọ láìṣẹ. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ló fi hàn brother Jethro wípé nǹkan tẹ́ nílò láti ṣe nìyẹn. Ọlọ́run kì í ṣe ènìyàn o tí yóò fi ṣèké àbí ẹlẹ́run ara tí yóò fi ronú pìwàdà. Nǹkan tẹ́ máa ṣe nìyẹn o. Máìlì káìlì káwù káìlì àfíà fún mi. Saamu ALAJO. Saamu ALAJO. Saamu ALAJO. Nígbà tí pásítọ̀ tún máa sọ̀rọ̀ wọ́n sọ pé kí n ṣe wèrè bíi wákàtí bíi 4. Ẹ gbárí yẹ bí mo fẹ́ ṣe báyìí. Wèrè fún wákàtí bíi 4. Ìyẹn mà wà lágbára báyìí. Ó ti ẹ̀ yé mi, ó yé mi gbárí yẹ. But come to think of it, èmi ní believe so much believe in our prophet here because tó ń bá ti rí wọn kì í sọ. Kí ni kí wọ́n ṣe báyìí? Yoshibi, ẹ wò ẹ máa gbìyànjú láti ṣe ni o. wà pé ló bẹ́ẹ̀ títí olóògbàdo onírànú òṣòdì gbèrágà lákọ̀wérè. mo díẹ̀ dákẹ́ sẹ́mi mi mọ́ wọlé nù ó dà kó sí wàhálà ẹ má sọ̀rọ̀ lọ ẹ̀mí fẹ́ gbọ́ mo ní interest nínú nǹkan tẹ́ ẹ̀ sọ ẹ má sọ̀rọ̀. Kí ló kàn yín pẹ̀lú nǹkan tá à ń sọ? Kí ló tẹ̀ fi ní interest nínú nǹkan tá à ń sọ? Ẹbí tí ó kè àpẹkù má pààyè mi ìbẹ̀ wí o ṣó ti yẹ ń sìn
rànà àyà mi ìbẹ̀ wí o ará ilé mi tá a jọ ń gbélé ni mo bá wí neighbor speak on I have interest in what you're saying. ẹ jọ kí ló kàn yín gangan pẹ̀lú nǹkan tá à ń sọ ẹ wò ẹ bá dùn kẹ̀kẹ́ ìdílẹ̀ mi ní sọ nǹkan tá à ń sọ bíbá ẹ fún yín kí ló dé gbogbo nǹkan téèyàn bá ti sọ lẹ máa fẹ́ fojú sí lẹ máa fẹ́ fetí sí kí n ti yín gan. Yoshibi ó ló yà mọ́ ó ló yà sẹ́mi mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ mi lè gbọ́ nǹkan tẹ́ ẹ sọ kò sí wàhálà ó yá dìde mi tó wà ẹ̀ ń ṣe bí ń pa mí wá lọ bá mi sọ oúnjẹ nínú ilé jọ. bọ́dà Sàámú ẹjọ báwo gangan ni mo ṣe jẹ́ sí yín nílé tẹ́ fi máa sọ fún mi pé kí wọ́n lọ bá yín dáná ẹ dẹ̀ máa command mi ẹ máa sọ̀rọ̀ sí mi anyhow. If you want to know your position in this house affiliate wife ló jẹ́ affiliate wife o ló jẹ́ ẹni tí wọ́n lè ránṣẹ́ bá mi fọṣọ bá mi káṣọ bá mi dáná affiliate ló jẹ́ come and perform your duty as the affiliate wife. tó bá ti yá yín ṣe rí affiliate wife yẹn òun lè máa lọ pé tó máa wọ kitchen fún yín. ṣé o tó fẹ́ ṣe nìyẹn mi ní jẹ́ ká sọ̀rọ̀ o gbogbo tẹ̀sán ẹ̀ ní sọ́mọ́ o má bàjẹ́ ni o. Yoshibi nítorí tọ́lọ́ tí bá ṣì fẹ́ kí n dá sọ̀rọ̀ tó hàn ẹ̀jọ̀ ẹ pè mí lórí agbájọ ọmọ sọ́dọ̀. orí gbáyẹ̀rì yẹ́rí arógùn máa ti dì aráyà máa fi rùn ayẹyẹ mo ì máa bẹ́ẹ̀ spread díẹ̀ sórí social media ìjọkọ̀sẹ̀ wàá rí bàbá láàárọ̀ wò ṣé àyẹ́rógùn kò ti di àbí ẹnu ló máa ṣẹ́gun àyà ẹ ẹnu òun ló máa ṣẹ́gun àyà ẹ máa spread nọ́mbẹ̀ bí mo ṣe sọ máa spread díẹ̀ sàyé wàá ríran wò wọ́n máa kó ẹnu jọ wá níbẹ̀ ni pé wọ́n fẹ́ kógi sínú àdògàn wọ́n máa dẹnu bó ayé ń pàkà ó fọ́nkádànù nìyẹn níwò wàá rí bàbá láàárọ̀ wò 080274432 mi ìrántí tó kù mọ́ ọlọ́run wàá ríran wò mọ̀ kí mo ń pè yàn àwọn kan tí sáré kọ́lẹ̀ wọ́n á fàgbẹ́ wọ́n á díyè mọ́ ẹ̀ pa. ọ̀rọ̀ ayé ẹ̀ kàn mí Yoshibi kí lẹ̀ sọ what are you talking about. ọ̀bùnà Sàámú ẹ fi mí lẹ̀ jàre. ọ̀bùnà Sàámú ṣọ́ọ̀ṣì èèyàn máa ṣe nǹkan tó serious èèyàn máa ṣeré ẹ wò mí ò láìkẹ́ fi mí lẹ̀ o. olóòrùn sọ́kò kí lẹ̀ sọ tó serious. kí ló dé ẹ fi mí lẹ̀ jàre kí ló dé kàn ẹ lẹ fi mí lẹ̀ jẹ́ tí ò kan náà lẹ́yìn ọ̀run kí ló dé. kíchìn ni kò máa lọ bó ṣe lọ ẹ̀rọ kíchìn ni kò máa lọ Yoshibi kíkì. ẹ ṣàlàyé fáwa bẹ́ẹ̀ ṣe wà wá àwọn boys àdúgbò ni kí ló ṣẹlẹ̀. wèrè kọ́ ni ó wá láti ibẹ̀ yẹn ó lè gbọmọ lọ́wọ́ mi ó ti gbọmọ lọ́wọ́ mi o. wà á tàbí bọ̀ yìí wèrè níbo ló gbà. ó gbà báyìí ẹ jẹ́ lọ ẹ jẹ́ lọ. kí ló ṣe yín kí ló ṣe ìjàmbá yìí àjọba ìgbà kìí ṣe kí ló bá ìwá kí ló ṣe yín bọ̀dà jáde. ẹ sì ń bá ìwá àwọn àgbà tún ti ṣẹlẹ̀. bí ti báwo. àwọn ìjọmọ̀gbé àwọn wèrè yẹn wọ́n tún ti jọmọ̀gbé ní oyè kọ́mi community. oyè kọ́mi níbí. yọkọ̀ yẹ kọ́ mi ń bí. ibẹ̀ náà ti jọmọ̀gbé. ibẹ̀ ni mo dáràn ooo mo máa ro gbogbo báyìí tó lọ àwọn ọlọ́pàá èdè ti pè mí mú dẹ̀ láǹbáṣẹ́ lọ lórí ẹ̀ o. Bro Sam, shit is getting serious. It's getting serious. Bro Sam, pẹ̀lú gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ community mo expect kẹ́ ti wá nǹkan tá a máa ṣe sí ní now. And we are working on it. You can see we are working on it. Bro Sam, ṣẹ́rí bí nǹkan ṣe rí ṣe ló yẹ ká fìbílẹ̀ sí. Ìbílẹ̀ ṣé pé ká kọrin ìbílẹ̀ sí. Bro Sam, nǹkan tí mo mí kọ́ nìyẹn. I mean ó yẹ ká fi ṣẹ̀ṣẹ̀ sí. Dọ̀tun kí ni ìṣẹ̀ṣe? A ní ká fògùn sí. Dọ̀tun, you know about Ogun? Yes. We should talk about the case on ground, right? Ẹ wo Bro Sam, ṣe rí mo bá yín sọ yìí. Nǹkan tèmi expect ni pé kémi gbá front, kẹ́yìn tẹ̀lé mi. Kí wọ́n gbá front nípa tó ogun, kémi wá fàfọ̀ṣẹ́ tẹ̀lé ẹ. Olórí burúkú lọmọ yìí. Dọ̀tun ọmọ ogun. Èèyàn kò ṣe é fojú bí o. No problem, no problem. Give me some time. I'll find something to do about your Ogun.
èmi tó lóun dá pé èmi rè ẹ wọ ọmọ ọmọ tó sẹ́ksì. Yoshibi lélẹ̀ náà ojú mi ò gbọ́dọ̀ tó mi jẹ Yoshibi. Shakiru, ilẹ̀ lẹ́lẹ̀ náà. Tani? Yoshibi. Ajebio. Yoshibi tó dá mi mọ̀. Ó dá mi mọ̀ ní pọ̀ wèrè. Àṣé wo ló máa ń jí àwọn ọmọ gbé ládùúgbò? Ìwọ ló jọ́mọ̀ gbé ládùúgbò. Ìwọ kọ́ máa pa. Ó di police station. Àtòrí ọlọ́wọ̀ ọ̀gá Yoshibi ọmọ gbogbo nǹkan tó ń sọ ń pẹ̀ yìí kó lè kidnap ọmọ nítorí Ọlọ́run iṣẹ́ rí kó tẹ̀ tó ní pọ́ ṣe kínní. She told me about it. Èmi gan mo tún advice pé kó lọ. Ó fẹ́ fi rẹ̀mí ẹ̀ padà ní. Ẹ̀yin náà mọ gbogbo nǹkan nípa àwọn spiritual things yìí. You are either a Christian or a Muslim, I want to believe. Ẹ dì mọ̀ pé gbogbo ẹ̀ bó ṣe máa ń lọ nìyẹn. Tó bá ti ṣe wọ́n ló máa bá lọ ní. She told me about it. Ó ẹ̀kọ́ lè jẹ́ pé kò máa já àwọn ọmọ gbé ládùúgbò kò bá ṣe bí wèrè. Saamu, ẹ mọ̀ ṣe mọ̀ in fact ẹ mọ̀ Yoshibi jù mí lọ. Ẹ mọ̀ pé Yoshibi ò lè kidnap ọmọ kankan. You know this. Ẹ kò ń dènà ẹ̀ ni. Torí Ọlọ́run ẹjọ́. Ẹ jẹ́ kó dákẹ́ kẹ́ bá àlàwẹ̀ ó máa sọ bí di classroom. Ẹni bó ṣe fún yín mú yìnbó. Ẹ filẹ̀ o, ẹjọ́ dákẹ́ o. Saamu ẹ wò ọ̀rọ̀ yẹn ni mò ń sọ fún Gbárí yẹn lọ́jọ́ tẹ dé tẹ bí béèrè pé kí là ń sọ yẹn. Ǹjọ́ wo ni mo dé tí mo bá yín? Saamu èdè bẹ̀rù Ọlọ́run. Ẹ ti gbàgbé ijọ́ yẹn tèmi àti Yoshibi jókòó tẹ wọlé wa tẹ́ ń béèrè tí mo ní pé kí lẹ fẹ́ mọ̀ nípa ẹ̀ fún. Èmi báwo ebi ṣé mi wá jábẹ̀ bọ́ tí màmá wa rí pé èèyàn sọ̀rọ̀ màá máa sọ pé mo ní interest nínú nǹkan tó ń sọ kí ló fẹ́ máa sọ tí mo máa sọ pé mo fẹ́ gbọ́. Sọ fún mi kí ló fẹ́ máa sọ pé mo fẹ́ gbọ́ mo á jábẹ̀ bọ́ tí màá fẹ́ máa gbọ́ tó wí èmi ò ní yín tẹ̀ sọ̀rọ̀ kankan Ọlọ́run àgẹ̀ èmi rí yín kẹ̀ láyé. Ọ̀rọ̀ ta ni kí bàbá máa gbò ló máa parí ẹ̀ èmi rí yín. Wá sọ̀rọ̀ kẹ́ àsùkúrò ojú ọmọ ló ń jí gbé kò ṣe kí a sọ kí a o ní kí ni wo ara kan náà ni wà o mo ṣiṣẹ́ fún wọn ni o. Okay, just calm down. Gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ sílẹ̀ tẹ́ ẹ̀ sọ di fanfa. Madam, ǹjẹ́ wà wíyà pé problem kan lọ ní community yìí? All right. Tí pastor bá ní kí ẹ lọ display bí wèrè tẹ́yìn dẹ̀ mọ̀ pé ládùúgbò tẹ́ ti fẹ́ display ẹ̀ àwọn wèrè kan wà ládùúgbò yẹn tí community ti sọ pé wọ́n terrorize gbogbo àwọn ará àdúgbò tó ń jọmọ gbé ń bẹ̀. Ṣó yẹ kó jẹ́ pé this radius at this particular time lẹ́yìn máa wá lọ exhibit madness tìyín? If your own madness is not real tó jẹ́ artificial ní sásìkò yìí. Ọ̀gá ẹ ti ẹjọ́ ẹ má bínú ẹ̀jẹ̀ tó lọ́wọ́ ṣẹ́rí bí tọ́rọ̀ dé dúró ẹ̀yin náà ti rí ẹni tó ń jiyàn gbé gangan tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀yin náà ti mo mọ̀ kọ́ experience yín àti long time in service tẹ́tí wà lẹ́nu iṣẹ́ ẹ máa ti mọ ẹni tó jẹ́ ajíyàn gbé àtẹni tí ò jiyàn gbé èmi àti ẹjọ́ ń gbélé ni and we have been living for a very long time títí eyín sìn bó ṣe wà affiliate wife mi jẹ́ fún mi ló ń bá mi dáná ló ń bá mi ṣe gbogbo ẹ̀ kò lè jalè kò lè jiyàn èbí fara mi mọ̀ bẹ́ẹ̀ àmọ́ mo fẹ́ treat fọ́kọ̀ pẹ̀ ó ní mo ṣe jẹ́ kí òun kò jẹ́ kó wá síbi ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi yọ̀ǹdẹ ẹ jẹ́ kó máa lọ ní láyọ̀ àtàlàáfíà kó lè jíyàn gbé. Yọ̀ǹda ká ní ó máa ṣẹ̀wọ̀n. Officer, please take her away. ẹjọ́ ṣe true ní kẹfì síta obìnrin tó máa ń lè gan yẹn ṣe ti gbọ́. Mr. Saamu ẹ̀kejì nìyí o ṣé ẹ̀yin lè máa kọ́ wa níṣẹ́ ìwà ibi sẹ́ẹ̀ tó máa fi yàn sí. Ẹ má bínú mo fẹ́ kọ́ yọ lẹ́yìn méjì kò tó dé. Do the needful please. Yes, sir.
wọ́n dínú bí eléyìí kílẹ̀ sọ ò dínú. ẹ lọ ẹtì kẹjẹ kó lọ ọ máa ṣe tọrọ bẹ́ẹ̀ education àti òní mọ pa ẹ no problem. so ọ̀gá àwọn ẹ̀kọ́ wà díẹ̀ sí. Mr. Saamu tá a bá gbà yín láyé ẹ lè sùn lórí tébù yìí. mi ò lè sùn. Please stand right. Yes, sir. Yes. What are you talking? kó láàrin ìgbà àtẹ̀yìn nìkan ni mo fẹ́ sọ̀rọ̀. Please move out of here. kémi jáde. ẹ bọ́ sí bẹ́ẹ̀ kẹ́ bá mi jáde. òun kọ́. Please join them. ẹ ṣẹ̀ṣẹ̀ bọ̀ lọ́wọ́ ewu nìyẹn o kálẹ̀ ní pé kí èmi jáde kó dúró ni. rí báwo tó kó sí ìró àti bùbá ó tiẹ̀ tún ṣe irun ẹ àbí. mi ìráyè mi ní kó yọ tó bá ti ráyè at least wá tiẹ̀ ṣe ìtọ́jú ara ẹ yìí tí mo máa fi jù ẹ lọ kó máa ju bí ọdún méjì lọ. ṣé ìyẹn ló wá fẹ́ máa sọ báyìí. irọ́ tó fi wá ṣerun sórí bíi páì báyìí. wo mi ìráyè ní jàre. ń ṣà máa tọ́jú ara ẹ̀ máa tọ́jú ara ẹ̀ kíwọ náà fine. mo ti gbọ́ mo ti lọ ọ̀rẹ́ mi báwo ni business. aṣáàdùpẹ́ lọ́wọ́ lọ́wọ́ àǹtí lọ díẹ̀ díẹ̀. adé tún máa ríra kó tẹ́kẹ̀ o adé máa tún ríra. a máa ríra alright tó dàbọ̀. ṣé ẹ understand nǹkan tó rẹ̀ yín sọ ni. kí ló sọ ó ní kí n tọ́jú ara mi. wọ́n ní wípé ẹ ṣe irun sórí bíi páì. ṣebí torí pé mi náà ò ṣe irun ló ṣe sọ bẹ́ẹ̀. páì wèrè ló máa ṣe páì ọ fi yín wé wèrè. 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 ọ̀rẹ́ tèmi fi mí wé wèrè. bẹ́ẹ̀ ni ó ti yẹ yín sìn wọ́n ní wípé ẹ ṣe irun sórí bíi páì. ó pè mí wèrè. bẹ́ẹ̀ ni àǹtí mi ibi táwọn lọ ń kọ́ wọ́n máa ń dúró dé yín bẹ́ẹ̀. ìbà tí wáyé ọjọ́ ìbà tí wọ̀ oòrùn ìbà àgbààgbà mẹ́rìndínlógún tí ń bẹ lódùfẹ̀ èmi agbẹ́dọ́gbà ni o èmi mo dúbà yín lónìí gbogbo tí ń bá wí ẹjí kárọ̀ ọ̀rọ̀ mọ́ wèrè gúúsù o wèrè làwọn oòrùn wèrè wọ̀ oòrùn wèrè àríwá o mo fẹ́ kí gbogbo yín ó parapọ̀ kẹ́ ẹ wá lọ́ọ̀rẹ́ kó sí lára mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó ja wèrè dákẹ́ ẹ jẹ́ kó ja wèrè dókò ẹ jẹ́ kó ja wèrè dọ́wọ́rọ̀ ògùn àga bẹ́ẹ̀ ni mo wí ìjókíjó níjó àti wí ayọ̀ káyọ̀ láyọ̀ dídìrín àìsí ayé nígbé o àìsí ayé nígbé ọjọ́ tí èèyàn bá ṣe ó dẹrù ọ̀run ìwọ wà á níkú ó ja wèrè ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ọ wá gbọ́dọ̀ sọ nǹkan kan mímọ́ láyé rẹ o igbe páyà òun ni kọ́ ọmọ kíláàrin ìgboro bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ ò ní fẹ́ kọ́mọ kan yí oko lára eléyìí tí mo fẹ́ ibikíbi tó bá wà kọ̀ọ̀kan ọ̀la. ẹ ṣeun bàbá ẹ ṣe mo dúpẹ́ ẹ wò tí yóò ní bàjẹ́ o ẹ ní ṣàṣetì ẹ ṣe mo dúpẹ́. so ojú bàbá kò fi rí bẹ́ẹ̀. ìgbàgbọ́ mi dúró báyìí. lẹ́yìn ìgbà tí ẹ lọ tán lọ́jọ́ sí ni gbogbo ẹ ṣẹ̀ṣẹ̀ wá yé mi dáadáa lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá ṣípayá gbogbo ẹ̀ fún mi wípé ẹ̀yin lanu ẹ pé èèyàn kan ní wèrè inú mi dẹ̀ dùn o wípé ẹ̀yin fúnra ara yín ẹ rántí dáadáa. dádì mi ò pè ní wèrè. sista sá. ẹ ò pè ní wèrè àmọ́ ẹ sọ wípé ó ṣe irun bíi ti wèrè ẹ̀gbọ́n tí bíbélì sọ ni Matthew chapter 12 verse 35 ó ní ènìyàn rere láti inú ìṣúra rere ọkàn rẹ̀ ló ti ń jáde ènìyàn búburú láti inú ìṣúra búburú ọkàn ẹ̀ náà ló ti ń jáde wá ó tún wá sọ ní verse 36 ó ní mo wí fún yín o ọ̀rọ̀ wèrè tí ènìyàn bá sọ ó ní a ó mú wá sí ìdájọ́ yes láìkúrí kàtàlíà ẹgbọ́n nǹkan tí Ọlọ́run sọ wípé gbogbo ọ̀rọ̀ wèrè tí a bá fẹnu wa sọ gbogbo ẹ̀ láò jiyìn lọ́jọ́ ìdájọ́ èmi kọ́ ni mo kọ́
bíbélì ló kọ síbẹ̀. Gbogbo ọ̀rọ̀ wèrè tí a bá sọ òun la ó jíyìn lọ́jọ́ ìdájọ́. Èèyàn ẹlẹ́run ara bíi tiyín, èèyàn tí Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀, èèyàn tí Ọlọ́run ṣẹ̀dá fún ara rẹ̀, òun lẹ́yìn wá lanu lẹ sọ̀rọ̀ sí wípé wèrè ni. Ṣẹ́yìn lè dá èèyàn ni. Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí Ọlọ́run nífẹ̀ẹ́ yín, òun ló ṣe pè yín padà, òun ló ṣe fi ọ̀nà àbáyọlẹ̀. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí òun bẹ́ẹ̀ tí ò tiẹ̀ tó bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ sí tí wọ́n ti gbàbẹ̀ lọ. Àmọ́ inú ìfẹ́ tí Ọlọ́run ní sí yín, òun ló ṣe fi ọ̀nà àbáyọlẹ̀. Èmi ò wá nífẹ̀ẹ́ kẹrò wípé gbogbo ọ̀nà tí Ọlọ́run gbé yín gbà, gbogbo èyí tí wọ́n nà yín ni àbí ti police station ni, ìfẹ́ Ọlọ́run ni. Ó wù Ọlọ́run kẹ́ gba gbogbo bẹ̀ yẹn kọjá kẹ́ lè kọ́ ẹ̀kọ́ níbẹ̀ ni, láti lè mọ̀ wípé kò dáa ọ̀rọ̀ tí a bá sọ sí ẹnì kejì wa. Ọlọ́run gbọ́, Ọlọ́run ò fẹ́ ká máa ṣe ohunkóhun bẹ́ẹ̀. Ṣé ti gbọ́? Ọlọ́run nífẹ̀ẹ́ yín ni. Mo fẹ́ kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gidi wípé Ọlọ́run yín là kọjá ó dẹ̀ yọ ní kúrò bẹ́ẹ̀ nítorí pé ó nífẹ̀ẹ́ yín, ọmọ Ọlọ́run sì ni. Ẹ kúnlẹ̀ ẹ̀jẹ̀ àgbàdúrà. Ọba kò wá tún bẹ jẹjẹ jẹgbẹ jẹgbọdì èmi ọmọ ọlọmọ láyé mi gbogbo nǹkan tí mo mọ̀ láyé mi oníkíjọba sí ọlọ́ọ̀ṣà ẹnì kan níjọ tẹ́mi bá wà má sọ ọlọ́ọ̀kú ni. Mi mọ̀ pé mo lè bára mi nínú kò tí mo wà yìí. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ẹ́bì mi. Ó bẹ̀rẹ̀ sí ní fọ́ fún mi bí wèrè. Ẹ̀jẹ̀ tó jẹjẹ lọ. Ajíṣàfẹ́ ó bọ́lẹ̀ ní mọ́tò ó kúrọ̀sì báyìí ó lè má padà jáde ó ti wọṣọ wèrè mo kọ́kọ́ rò pé ní ẹjọ́ ni Ajíṣàfẹ́ ni wèrè. Èmi náà ti yẹ wèrè.
Attention! Olórí burúkú ni ẹ má bọ̀. Mo really commend you. Because àwa ò mọ̀ pé ẹ̀yin lẹ lè dáṣẹ́ ìṣe o. Mo ti rò pé style mi lẹ máa lò. Èmi ò mọ̀ pé ọ̀nà mi lẹ máa gbà. In fact, strategy tẹ lò ń sìn ó tún wá yàtọ̀. No. Mo appreciate yín gan ni. Ẹ ṣe gan. Ẹ̀yin lẹ lọ mú ọ̀daràn yìí báyìí. Tó ń dà lúrú, tó ń jọmọ gbé, tó ń ṣe oríṣiríṣi criminal act ní gbogbo àdúgbò. This is wonderful. Very wonderful. This is serious. In fact, it is preposterous to get this man. No. Iṣẹ́ burúkú tẹ̀yin ṣe káàkiri nìyẹn. Ìṣiṣẹ́ burúkú ẹ̀ ń gbé àwọn ọlọ́mọ ẹ̀ ń ṣiṣẹ́ òṣì. Onírànú náà bímọ tiẹ̀. Onírànú òṣì. Ẹ mọ̀? Plumber ló kọ́ àti kékeré ni mo ti mọ̀. Pé ní síbẹ̀ ni mo ti mọ̀. 16 years ló wà nígbà tó kọ́ṣẹ́ plumber. 18 years ló dẹ̀ fún yàn lóyún. Múdíà ló fún lóyún. Tọ́dẹ̀ bímọ. Ẹ̀dẹ̀ máa wò ó bó ṣe wà yìí. Criminal yìí bó ṣe wà yìí. Ó máa fi iṣẹ́ kan bojú tó máa lóun ṣiṣẹ́ kan. Pọ́tì ló lóun ṣe o. Ó lọ dọ́gbọ́n ṣe bí ìwèrè. Ó ń dá àwọn ọmọ lámọ̀ lámọ̀. Ó ń dá àwọn ìdílé onídìílé lámọ̀. Wàá jí ọmọ wọn gbé. Wàá dọ́mọ wọn gbé lọ. Ó dẹ̀ fiṣẹ́ pọ́tì, ó fiṣẹ́ fámì, ó fi bọ́jú. In fact, you, sir, gbogbo ọ̀nà tẹ́lẹ̀ fi torment again. Kó sọ gbogbo tó wà ní mind ẹ̀ pátá. Ó yá, ẹ lọ tọ́jú ẹ̀ kó ṣe gbogbo. Tó bá ṣe mistake ẹ fọ́ ẹsẹ̀ yẹn dànù. Tẹ́ ẹ bá lè fi bọ́ fọ́ lẹ́sẹ̀, ẹgbẹ́ bọ̀wọ́ mi á ní o, máa fọ́ lẹ́sẹ̀ gidi. Ẹ lè yìnbọn. Mo mọ̀ bá ṣàkàbùlà yìí. Move! Take it away from here! Nǹkan gbénú ẹ̀. Ẹgbẹ́ yẹn ṣe. Nǹkan gbénú ẹ̀. Mo bí parí wèrè ṣe yí olórí burúkú. Kidnapper. In fact, once again, Mr. Saamu, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣé jàre. Mo yìn yín gan. Ẹ ṣé jàre. Ṣé Ọlọ́run á wà pẹ̀lú yín. Ọlọ́run á dúró tì yín. Ẹ ò ní jábọ́. Lágbára Ọlọ́run. Ẹgbẹ́ ní sùúrù sànà ṣé ìmàlà lẹ ti wá ni. Ó jọ bẹ́ẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Ó jọ bẹ́ẹ̀. Àdúrà ti fẹ́ pọ̀ ju. Ẹ jọ compensation tájọ́ sọ̀rọ̀ pa ẹ̀ ní kẹ́ fún mi. Àwa ti sọ fún yín tẹ́lẹ̀ pé we are going to compensate. Police is going to compensate you. Ẹ tẹ̀gbọ́n tí mo fẹ́ sọ ẹ jọ bí mo ṣe wá síbí yìí sí ẹ jẹ́ kó sáré fún mi ní 2 million. To what? 2 million ní owó mi. 2 million ní owó mi ẹ jọ ìyà jẹ mí gan ọwọ́ ẹ̀ ń stress mi gan ẹ jẹ́ mọ̀ pé nǹkan tí mo ṣe ẹ mọ̀ kò dangerous gan ó risk gan mo lo life mi fún mi tó bá dédé ṣámi ládàá lórí ńkọ́ kí ni mo fẹ́ ṣe jọ 2 million nínú owó mi ni o ẹ fún mi bí i 10%. ẹ ní sùúrù ẹ má ní sùúrù I can't do it all. Ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó.